bí ẹlẹ́ṣẹ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ Good Friday. Good Friday in the sense that ara ìdáríjì fún wa. Gbogbo ìran ènìyàn ló ti ṣẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ti sọ, tá a sì ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ọpẹ́ ńlá ni fún Olódùmarè, ẹni tó ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa, wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Praise the Lord. Láti rà wá padà kúrò nínú oko ẹ̀ṣẹ̀ wa. Amen. Now, nínú ìwé ìhìnrere ti Jòhánù àti ìwé ìhìnrere ti Luke ni màá ti fẹ́ ká ṣe àgbéyẹ̀wò ohun kankan. Ikú Jésù Kristi tí à ń ṣe ìrántí ẹ̀ lọ́dún yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà tiwa. Ó jẹ́ ètò Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú láti ra ìran ènìyàn padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Praise the Lord. Now, nínú ìwé ìhìnrere ti Luke, Gospel according to St. Luke chapter 23, let us see what happened the day that Jesus Christ was, arrested by the Sadducees. In Luke chapter 23, let's take the reading from verse 26.